Ogun abẹ́lé orí kọkàndínlọ́gbọ̀n. Bí eré Muritàlá gba ìlú Oniṣa lọ́wọ́ Ojukwu. Ẹni tó bá rí bí àwọn ọmọ ogun Biafra ṣe ń jagun ní ọ̀nà Ọ̀ká sí Oniṣa yóò ti mọ̀ pé ẹ̀mí ni wọ́n fi ń jagun náà. Wọn kò ní ìbọn tó pọ̀ tó, bẹ́ẹ̀ ni wọn kò ní èèlò ìjagun bíi tàwọn ọmọ ogun Naijiria. Ohun tó gbé wọn ró kò ju pé wọ́n ti pinnu pé àwọn kò ní sí lábẹ́ Nàìjíríà mọ́ lọ, àti pé àwọn yóò máa ṣèjọba àwọn lọ́tọ̀. Ọmọ Ìgbò kan kò sì ní sí lábẹ́ ẹ̀yà míì ní Nàìjíríà. Níbi tí ogun náà sì dé nígbà náà, àwọn èèyàn náà mọ̀ pé bí wọ́n bá ṣẹ́gun àwọn, wàhálà ńlá ni yóò ti ìdí ẹ̀ yọ fáwọn, nítorí gbogbo ẹni tó bá kópa nínú ogun náà ni wọn yóò fìyà jẹ. Kò tiẹ̀ sí tàbí ṣùgbọ́n kan níbẹ̀. Ìgbò kórìíra àwọn Haúsá náà sì kórìíra wọn. Ẹnìkan kò fẹ́ sí lábẹ́ ẹnìkejì rárá. Ní abúlé Abágànà tí wọ́n wà yìí, ohun táwọn ọmọ Biafra ń múra láti ṣe ni láti wá ọgbọ́n kan tí àwọn lè fi kọ́kọ́ kọlu àwọn ọmọ ogun Nàìjíríà, káwọn sì lé wọn dáadáa sẹ́yìn débi pé wọn yóò máa sá lọ ni. Ṣùgbọ́n agbára wọn kò tó bẹ́ẹ̀, nítorí wọn kò láwọn nǹkan tí wọn yóò fi jagun. Ìbọn tí wọ́n ní kò tó. Kódà àwọn ìbọn tí wọ́n kó dání, èyí tí wọ́n ṣe lọ́dọ̀ wọn fúnra wọn ni. Ṣé àwọn ọmọ Ojukwu wọ̀nyí ti ṣe ìbọn lóríṣiríṣi? Wọ́n ṣe bọ́ǹbù, wọ́n ṣe mọ́tò akọ́tàmì, wọ́n ṣe mọ́tò àyìn bọ́ǹbù, wọ́n ṣe mọ́tò àyìnbọn. Fúnra wọn ni wọ́n ṣe wọ́n o. Ìlú wọn níbẹ̀ ni wọ́n sì ti ṣe gbogbo wọn. Àwọn mọ́tò náà sì lágbára bíi ti gidigidi. Bẹ́ẹ̀ náà ni àwọn ìbọn tí wọ́n ṣe. Ṣùgbọ́n èèyàn kò lè fi gbogbo eléyìí wé èyí táwọn ọmọ ogun Nàìjíríà ní, nítorí láti ilẹ̀ Russia, láti ilẹ̀ Germany àti àwọn ìlú alágbára gbogbo lágbàáyé làwọn Nàìjíríà ti ń kó kinní náà wá. Ṣé owó tó wà lọ́wọ́ àwọn pọ̀ ju ti àwọn ọmọ Biafra lọ? Pẹ̀lú gbogbo eléyìí tí wọ́n ní yìí, ìyẹn àwọn èlò ìjagun wọ̀nyí, kò sí àrà tí àwọn ọmọ Biafra wọ̀nyí ń dá tó jẹ́ kinní kan lójú tiwọn. Ohun tí wọ́n mọ̀ ni pé kí àwọn ọmọ ogun Biafra yìí máa ṣe agídí nígbà tí wọ́n bá yin ìwọ̀nba ìbọn tó kù lọ́wọ́ wọn tán, tí kò sí bọ́ǹbù kankan lọ́wọ́ wọn mọ́. Nígbà náà làwọn yóò fi orò kó gbogbo wọn lọ́sàn-án gangan. Ohun tó jẹ́ káwọn ọmọ ogun Nàìjíríà yìí dúró rèé. Níwọ̀n ìgbà tí wọn kò sì mọ bí ọta tó wà lọ́wọ́ àwọn ọmọ Biafra ti pọ̀ tó, wọn kò lè déédéé kọlù wọn, kó má di pé èèyàn fúnra ẹ̀ kí orí bọ omi gbóná. Níbi tí wọ́n ti ń ṣe eléyìí ní kinní kan ti ṣẹlẹ̀ lọ́jọ́ kan. Ọjọ́ náà jẹ́ ọjọ́ 13 oṣù kẹta ọdún 1968. Ọlọ́run ló mọ ẹni tó dá kinní náà láṣà. Ọlọ́run nìkan ló sì mọ ẹni tó pàṣẹ pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn. Ṣùgbọ́n ẹni yòówù tó dá kinní náà sílẹ̀ kò rán àwọn ọmọ ogun Biafra yìí lọ́wọ́ rárá. Ó fi bà tiwọn jẹ́ pátápátá ni. Ohun tó ṣẹlẹ̀ ni pé ní ọjọ́ yìí gan-an níṣe ni iléeṣẹ́ akéde tó jẹ́ ti ìjọba Biafra déédéé gbé gbohùngbohùn ńlá kan jáde. Gbohùngbohùn náà sì lágbára débi pé bí wọ́n bá fi ń sọ̀rọ̀, àwọn tí wọ́n wà níbi máìlì 3 sí 5 yóò sì máa gbọ́ ketekete. Bẹ́ẹ̀ ibi táwọn ọmọ ogun Ojukwu wà sí ti ọ̀dọ̀ àwọn ọmọ ogun Nàìjíríà kò tó máìlì 2. Wọ́n ń wo ara wọn lọ́ọ̀kan báyìí ni. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ akéde yìí gbé òṣìṣẹ́ wọn kan dìde, ni wọ́n bá gbé gbohùngbohùn ńlá yìí fún un, ni wọ́n bá ní kó gun orí òkè gíga kan lọ. Níbẹ̀ ló sì ti bẹ̀rẹ̀ sí kéde. Ohun tó ń sọ ni pé àwọn ti yí gbogbo àwọn ọmọ ogun Nàìjíríà po. Àwọn ti sọ̀ráǹdì wọn. Àwọn yí wọn po pátápátá kí gbogbo àwọn ọmọ ogun náà ju ọwọ́ sílẹ̀. Bí wọn kò bá fẹ́ kó jẹ́ gbogbo wọn ni àwọn yóò parun. Ìkéde náà sọ síwájú pé àwọn ọmọ ogun Biafra wà níbẹ̀. Wọ́n wà lẹ́yìn wọn níwájú, wọ́n wà lẹ́yìn wọn ní ẹ̀yìn, bẹ́ẹ̀ ni wọ́n wà ní ọwọ́ ọ̀tún, bẹ́ẹ̀ ni wọ́n wà lọ́wọ́ òsì wọn, pé kò sì sí ibi kankan táwọn ọmọ ogun Nàìjíríà lè gbà sá lọ. Wọ́n láwọn fún wọn ní wákàtí 24 péré, ìyẹn ọjọ́ kan, kí wọ́n fi ju awà sílẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, iná yóò máa dáhùn lára wọn, bẹ́ẹ̀ ni wọn kò ní mọ ibi tí iná ọ̀hún ti ń wá. Lóòótọ́ ni ìkéde náà da jìnnìjìnnì bo gbogbo àwọn ọmọ ogun Nàìjíríà. Ọ̀rọ̀ náà sì bà wọ́n lẹ́rù gidigidi. Àwọn náà ti ronú ẹ̀ wò pé bó bá jẹ́ lóòótọ́ ni àwọn ọmọ ogun Biafra yìí ti yí àwọn ká,
kò síbi táwọn yóò gbà lọ mọ́ níwọ̀n ìgbà tí àwọn kò sì mọ ọ̀nà àdúgbò náà bí àwọn ọmọ ogun Ìgbò yìí kò síbi táwọn yóò rìn gbà tí àwọn kò ní kó sọ́wọ́ wọn. ṣùgbọ́n wọ́n mọ̀ pé èyí tó burú ni káwọn ọmọ ogun Ìgbò náà wá ká àwọn ọmọ ibi tí àwọn wà yìí wọn yóò kọ̀ pa gbogbo àwọn tán lọ́wọ́ kan ni. ọ̀rọ̀ náà di ìkàyà ó di ìlàyà bẹ́ẹ̀ ló di ìjayà ńlá fún gbogbo àwọn olórí ogun Nàìjíríà tí wọ́n wà ní abágànà yìí. ohun tí wọn yóò ṣe kò tètè yé wọn. bí kìnní náà ti dáa tó ibi tó ti já sí wàhálà fáwọn ọmọ ogun Ojukwu nìyí o. àwọn tí wọ́n lọ ṣe ìkéde ọ̀ràn bẹ́ẹ̀ wọn kò sọ fáwọn ọ̀gá sọ́jà tí wọ́n ń jagun lójú ogun. wọn kò sọ fún iléeṣẹ́ ológun àti olórí ogun Biafra fúnra ẹ̀. àwọn kan lọ ní tiwọn wọ́n lọ kéde lásán ni. Ọlọ́run ló mọ ẹni tó sọ fún wọn pé kìnní náà yóò da àárín àwọn ọ̀tá wọn rú. bó bá ṣe pé wọ́n sọ fún àwọn ológun ni tí wọ́n jọ ṣètò náà bóyá bí wọ́n ti kéde tán ní iná ìbọn ìbá bẹ̀rẹ̀ sí dáhùn èyí sì lè jẹ́ káwọn ọ̀tá wọn sá lọ. ṣùgbọ́n nígbà tí kò kúkú sẹ́ni tó mọ̀ nínú àwọn olórí ọmọ ogun Ojukwu kò sẹ́ni tó lè ṣe kinní kan nítorí wọn kò mọ ohun táwọn tó wà nídìí ìkéde náà fẹ́ ṣe. wàhálà tó wà ní pé Muritala Muhammad ni olórí pátápátá fún àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n fẹ́ wọ ìlú Onitsha yìí. gbogbo ìkéde tí wọ́n sì ń ṣe òun náà ń gbọ́ ó sì rí bí ọ̀rọ̀ náà ti kó wàhálà bá àwọn ọmọ ogun òun. bẹ́ẹ̀ Muritala kì í ṣe ẹni téèyàn ń ṣe irú eré pálapàla bẹ́ẹ̀ pẹ̀lú. ara òun náà kò balẹ̀ bẹ́ẹ̀ ni kò kọ̀ kí òun kú lẹ́sẹ̀kẹsẹ̀ kò kọ iye sọ́jà tó lè run sí ojú ogun bí ọ̀rọ̀ bá ti dà báyìí kí wọ́n ṣàṣẹ́gun ní tiẹ̀. bó ti gbọ́ ìkéde náà ní inú bí ó sì pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pé kí kálukú bẹ̀rẹ̀ sí í múra ogun yá. Muritala ní káwọn lọ kojú ogun náà kí wọ́n pa gbogbo àwọn bí wọ́n bá fẹ́ pa àwọn. èyí tí kò ní í dáa ni kí wọ́n wá ká àwọn mọ́ ibi tí àwọn dúró sí kí wọ́n sì pa àwọn run. kò sẹ́ni tó lè sọ pàtó ohun tó fà á tí Muritala fi ṣe léyìí o. bóyá inú ló ń bí i pé àwọn ọmọ ogun Ojukwu rí òun fín àbí pé wọ́n fi ẹ̀ka ológun tòun wọ́lẹ̀. èèyàn kò sì mọ̀ bóyá àyà òun náà já ni pé báwọn ọmọ Ojukwu bá wá ká òun mọ́ ibi tí òun wà ọwọ́ wọn kò gbọ́dọ̀ tẹ òun o nítorí òun àti Ojukwu ti ń lérí síra wọn láìmọye ìgbà. bí ọwọ́ Ojukwu bá sì fi lè tẹ òun yóò jẹ òun ní tútù ni. ariwo tí wọn yóò sì máa pa kiri ni pé ọwọ́ ti tẹ Muritala olórí ogun Gowon. kò sẹ́ni tó mọ èyí nínú ohun tó ń ṣe Muritala gan. àmọ́ èyí tó wù kó jẹ́ ohun tí gbogbo àwọn ọmọ ogun ẹ̀ rí ni pé ojú ẹ̀ ti pọ́n kankan bó sì ṣe ń lọ ló ń bọ̀ bẹ́ẹ̀ ló ń pariwo pé ogun yá ogun yá. lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ọmọ ogun Nàìjíríà bọ́ sọ́nà. Muritala kò dúró rárá kí ọjọ́ tí wọ́n dá fún un pé kò dúró kí wákàtí 24 táwọn ọmọ ogun Ojukwu kéde rẹ̀ pé tó fi bọ́ sọ́nà. ọ̀rọ̀ náà sì ya àwọn ọmọ ogun ẹ̀ pàápàá lẹ́nu. nífẹ̀ẹ́ rẹ̀ kùtù lọ́jọ́ 14 oṣù kẹta ni wọ́n ti gbéra wọ́n ń lọ lẹ́lẹ́lẹ́ nígbà tí ilẹ̀ yóò sì fi ṣú lọ́jọ́ náà wọ́n ti wọ ìlú Dunukofia tí àwọn ọmọ ogun Ojukwu wà ni wọ́n bá kó gìrìgìrì bá gbogbo wọn. àwọn ọmọ ogun yìí kò mọ̀ pé bẹ́ẹ̀ ni Muritala yóò sáré jáde sí i nítorí bẹ́ẹ̀ òjijì ni wọ́n bá gbogbo wọn òun ni wọ́n bá fọ́nká. kò ṣáàṣẹ́ nìkan tí yóò rí ikú tó gbé kùmọ̀ sókè tí yóò wá sọ pé kó la kùmọ̀ náà mọ́ òun. lọ́jọ́ kejì àwọn tí wọ́n jẹ́ olórí ogun Ojukwu ìyẹn àwọn lọ́gàálọ́gàá ogun Biafra tí wọ́n wà nínú igbó ọ̀nà Onitsha yìí àwọn tí wọ́n kojú Muritala gbogbo wọn ṣara wọn jọ sí abẹ́ igi kan ní ọ̀nà náà. wọ́n ń ṣèpàdé láti mọ ohun tí wọn yóò ṣe tí wọn yóò fi lè dá Muritala àtàwọn ọmọ ogun ẹ̀ dúró. àwọn náà mọ̀ pé àwọn tí wọ́n kéde lójijì láì ní ìbọn láì ní ọta ìbọn àti machine gun ni wọ́n kó wàhálà náà bá àwọn. ìyẹn ni wọ́n ṣe ń ṣe ìpàdé pé kí wọ́n mọ ọ̀nà tí àwọn yóò gbé kinní náà gbà kó má di pé gbogbo àwọn ni Muritala yóò yanjú papọ̀ lẹ́ẹ̀kan. gbogbo ohun tó wà lọ́kàn wọn ni bí wọn yóò ṣe dá Múrí dúró lọ́nà Onitsha. ìyẹn ni wọ́n ṣe ń ṣèpàdé yìí jàre. ṣùgbọ́n níbi tí wọ́n ti ń ṣèpàdé ní wàhálà ti dé. wàhálà ọ̀hún dé lójijì òjijì ní wàhálà ọ̀hún dé bá wọn. ọjà kan tí wọ́n ń pè ní Afọ Igwe Ochie ibẹ̀ ni wọ́n wà ní ìlú Ògidì kò sí ju máìlì kan péré lọ síbi táwọn ọ̀tá wọn wà. níbẹ̀ ni wọ́n ti ń sáré ṣèpàdé wọn.
àfi lẹ́ẹ̀kan náà tí òkúta iná kan déédéé bọ́ sáàrin wọn. àṣẹ bọ́ǹbù táwọn ọmọ ogun Nàìjíríà jù láti òkè rere ni lẹ́ẹ̀kan náà ló bẹ́ pẹ́ sáàrin wọn. ẹ̀ẹ̀kejì tẹ̀lé ẹ̀ẹ̀kẹta náà tẹ̀lé lọ̀rọ̀ bá di pẹ́ẹ́n tó ká kò sẹ́nìkan tó lè dúró wo ẹnìkejì ẹ kálukú kọ́kọ́ sá jìnnà síbi tí bọ́ǹbù náà balẹ̀ sí. ìgbà tí wọ́n rí i pé iná náà ti sinmi ni wọ́n tó tún padà síbẹ̀ wọ́n fẹ́ wo ohun tó ṣẹlẹ̀ gan-an. ṣùgbọ́n nígbà tí wọn yóò fi débẹ̀ ọ̀gágun sókè yìí ti fara gbọgbẹ́ ibi tó ti fara gbọgbẹ́ pàápàá kò dáa nítorí níṣe ni bọ́ǹbù náà bá ibi ọkàn ẹ̀ wọlé tó sì fa aya. òkú ẹ̀ ni wọ́n gbé dé ọsibítù nítorí kò sẹ́nìkan tó lè rí ọkàn náà rán padà. bọ́ǹbù àwọn ọmọ ogun Muritàlá ti fà á ya bí aṣọ. bẹ́ẹ̀ sókè yìí ni olórí àwọn ọmọ ogun òfurufú. gbogbo àrà táwọn ọmọ ogun Ojukwu ń dá lójú ọ̀run ọkùnrin náà ló ń darí ohun gbogbo. ìgbà tí wọ́n ti wá fi bọ́ǹbù ré bọ́ láti ojú ọ̀run yìí ta ni kò mọ̀ pé wàhálà gidi ni yóò bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lójú ọ̀run. ọ̀rọ̀ náà dá nǹkan rú mọ́ àwọn olórí ogun tí wọ́n péjọ náà lọ́wọ́ wọ́n sì ń kábàámọ̀ pé kò ṣe pé àwọn mọ̀ ni àwọn ò ní ṣe ìpàdé kankan. nígbà tí kì í tiẹ̀ ṣe Sókè nìkan ni bọ́ǹbù náà bá tàwọn tó kù náà kọ̀ ṣẹ́pẹ́rẹ́ díẹ̀ ni bọ́ǹbù náà bá ọ̀gágun àgbà ń wá wo bẹ́ẹ̀ ló tún bá Colonel Ese ọkùnrin jagunjagun tó ti ń dábìrà lójú ogun tẹ́lẹ̀. gbogbo wọn ni wọ́n sáré gbé lọ sí ọsibítù Ọlọ́run nìkan ló sì yọ wọ́n tí kinní ọ̀hún kò di ikú àkúfà sáàrin wọn. ṣùgbọ́n nígbà tí ara wọn yóò fi yá láti ọsibítù tí wọ́n gbé wọn lọ nígbà tí wọn yóò fi gbádùn tí wọn yóò sì lè fi ẹsẹ̀ wọn rìn nǹkan ti dàrú pátá mọ́ àwọn ọmọ ogun Biafra tí wọ́n wà lọ́nà Oniṣa yìí lọ́wọ́ nítorí àwọn ọmọ Nàìjíríà kò dúró mọ́ bí wọ́n ṣe ń yìnbọn ni wọ́n ń ju bọ́ǹbù bí ẹnìkan bá sì ṣàyà gbangba tó bá dúró de rélùwéè lẹ́sẹ̀kẹsẹ̀ ni yóò yọ sí àjùlé ọ̀run. ṣùgbọ́n àwọn ọmọ ogun Ojukwu náà kò gbà wọn ò gbà bẹ́ẹ̀ wọn kò mú kinní ọ̀hún ní kékeré rárá. ìgbà kan sì wà tí àwọn kan nínú wọn kúkú gbẹ́kúta wọn ní bí àwọn yóò bá kú kí àwọn kú yóò wà nínú ìtàn pé ogun ilẹ̀ Biafra làwọn bá lọ. bẹ́ẹ̀ ló sì rí o bí àwọn kan ti ń kú lójú ogun láwọn míì ń dìde. èrè làwọn ọmọ Nàìjíríà kọ́kọ́ pé ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe odidi ọjọ́ 15 lójú kan náà tí wọn kò ráàyè kọjá sọ́nà Oniṣa yìí láwọn náà mọ̀ pé kékeré kọ́ ni kéèrà mọ́. bẹ́ẹ̀ ni ìjà náà ń gbóná sí bẹ́ẹ̀ ni kò sẹ́nìkan tó fẹ́ tètè gbà bó tiẹ̀ jẹ́ pé aburú tó pọ̀ ti bá àwọn ọmọ ogun Ojukwu. bí ẹni méjì bá ń tayò ẹnìkan náà ni yóò já mọ́ lọ́wọ́ nígbà tí kò bá ti jẹ́ ọ̀mì. bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí nítorí nígbà tó yá ó bẹ̀rẹ̀ sí rẹ àwọn ọmọ ogun Ojukwu ọta ìbọn tán ìbọn pàápàá sọnù sẹ́gàn máṣíngọ̀nù pàápàá di kòròfo. bẹ́ẹ̀ ìgbà náà gan ni egun àwọn ọmọ Nàìjíríà tún bẹ̀rẹ̀ sí í kàn sí i wọ́n sì fi gbogbo agbára wọn yìnbọn lọ́tẹ̀ yìí wọ́n yìnbọn náà débi pé àwọn ọmọ Biafra sá fún wọn ní kálukú bá fọ́n ká ni wọ́n bá fara ṣoko ọ̀rọ̀ wọ̀ níjọ́ tí ogun Muritàlá wọ ìlú Oniṣa ọjọ́ 25 oṣù kẹta ọdún 1968 ni lẹ́yìn tí Muritàlá ti fi odidi oṣù 4 jà láti Nsukka. lọ́jọ́ náà ni wọ́n gba ìlú Oniṣa ọjọ́ ìbànújẹ́ gbáàsì ni fún Ojukwu àtàwọn ọmọ Ìgbò ọjọ́ burúkú gbà tí ò ṣeé gbàgbé ni. ẹ máa tún bá wa ká lọ láìpẹ́ rárá Ọláyíwọlá Alága ló ń tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn ogun abẹ́lé yìí fún ibùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.